ẹ ti jẹ́ kí n máa wà confused because kò yé mi mọ́ báyìí kí ló ṣẹlẹ̀ gọ́gọ́. Alhaji Wasiu Ayinde K1 the ultimate àwọn náà ní show àwọn dẹ̀ náà perform so wọ́n dẹ̀ ń kí gbogbo àwọn star ta ní gbogbo àwọn top artist àwọn hip hop guys yẹn wọ́n dárúkọ Badoo wọ́n dárúkọ Naira Marley ṣẹ̀mọ̀ wọ́n dárúkọ Davido wọ́n dárúkọ Wizzy Big Wiz wọ́n dárúkọ Àṣàkẹ́ ẹ̀dí tó pé màmá Àṣàkẹ́ gangan ló náwó fún ọ lọ́wọ́ tó ń kì so kò wá yé mi gbàtọ́ wá dé level kan táyé Alhaji ṣáà ń kí gbogbo wọn lọ tán wá dárúkọ Portable everybody pariwo pé hey so ẹjọ ẹ bá ń comment àárín yẹn ò yé mi ṣé on try láti scare Alhaji ni pé tí Portable bá wá bá yín lé àbí I don't understand àbí is not among àbí I don't get àbí Portable ò ṣe èèyàn ni fídíò yìí dùn gan ó make sense gan very funny ẹ bá mi subscribe sí Yakult TV ẹ bá mi like ẹ bá mi share the comments ní bàjẹ́ fún yín let's go there.
Ọlọ́run kò ní ọ̀ṣọ́ bẹ́ẹ̀.